ẹ wá já mú ìwé yìí ká tún kà láti ibi tí a ti ń bá bọ̀ wẹ́rẹ́ kúkú lájà dòdòrèdò Adémọ́lá Adéníyì sílébù 4 péré ni. àkókò sinmi wa ń sáré lọ bí idán ọjọ́ wọlé ó kù sí dẹ̀dẹ̀. Àkànmú àti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n kọ́kọ́ ṣetán láti kó lábà ọ̀nà tí wọ́n jìn díẹ̀ ń bò kú ọ̀sẹ̀ kan ni wọ́n ti lọ. ọjọ́ ńlá lọ́jọ́ náà ọkọ̀la ó ní Àkànmú ti bẹ̀rẹ̀ ẹkún. ẹkún táwọn yìí pọ̀ ọ̀pọ̀ ó ń wàá mu bí ẹ̀kọ́ ni ń wọ̀ ya ìyá rẹ̀ gan fẹ́ yí òun padà pé kọ́ mọ́ lọ mọ́. ń dédé aago 8 òní ẹgbẹ́ra lọ́jọ́ tá à ń wí aago 8 àárọ̀. Ìbàdàn wọn ó sùn lọ́jọ́ náà nítorí ẹ̀gbọ́n Àkànmú ó fẹ́ ra àwọn nǹkan kan nìbàdàn. ọjọ́ kejì ni wọ́n kọrí sí Òkìtìpupa. bẹ́ẹ̀ bá sì ti kọ́ owó gbàgbé ìyá Àkànmú gan kò tiẹ̀ fẹ́ k'Àkànmú ọ lọ. ó níbẹ̀ ti jìnnà jù. ó ní agbọ́ ti Ifẹ̀ agbọ́ ti Iléṣà àti ẹ̀túngbọ́ ti Èkìtì gidi èwo wá ní Èkìtìpupa o. wọ́n ní a sì sọ fún ìyá Àkànmú pé kì í ṣe Èkìtìpupa bí ó ṣe Òkìtìpupa. ìyá fèsì dáhùn lóhùn ó fèsì ó ní òun ò rí yàtọ̀ tí ń bẹ láàrin Èkìtì àtòkìtì. ohun tó ń sámọ̀ ni pé èyí tó pupa wọn ó ti jìnnà jù ń tòun. wọ́n ní ẹ̀bẹ̀ pọ̀ kí ìyá tó gbà pé kí Àkànmú ọ lọ. ṣùgbọ́n ọjọ́ kejì ni wọ́n kọrí sókè Òkìtìpupa láti Ìbàdàn. gbogbo àbà ló jáde o láti sìn wọ́n sọ́nà. tarúgbó tàgbà tọmọdé ìfẹ́ tí ń bẹ ńlẹ̀ Yorùbá nù. amọ̀ra wa asúmọ́ra wa a sì mọ ti kéré kọ̀rọ̀ kọ́ńdú ibi tá à ń gbé. àmọ́ bí ìran Yorùbá ti ṣe nù. oníkálukú wọ́n ń súre wọ́n ń ṣàdúrà fún wọn ń súre fún wọn pé kí ọkọ̀ kó lè bá a rè fó kọ́mọ́ forí sọ́gi kébi ọ̀nà kọ́mọ́ pa ọ̀nà lọ́jọ́ náà. ìyá Àkànmú bẹ́ẹ̀ gan Àkànmú sọ̀rọ̀ wọ́n bá a sọ̀rọ̀ ní àsọrìn. àwọn ẹgbẹ́ Àkànmú ń kọ́ àwa náà à ń wọ́ àtẹ̀lé lẹ́yìn abàgbẹ́rù rẹ̀. àwọn àgbàlagbà ní wọ́n kọ́kọ́ padà gbogbo àwọn àgbàlagbà wọ́n kọ́kọ́ padà. ńgbà tá a fi dé ẹ̀kẹfà ọwọ́ àwọn ọmọdé ló kù. a lè fi hàn lẹ̀ torí ọ̀rẹ́ wa tó jẹ́ àwa sì wọ́n dé Ìkèrèkú gbẹrẹgbẹrẹ Ìkèrèkú olódògbẹ́dò. ọkọ̀ méjì ló wà ńlẹ̀ bá a ti dé Ìkèrèkú olódògbẹ́dò. ọ̀kan ti fẹ́ẹ̀ kún èkejì ó ṣẹ̀ṣẹ̀ dé ni. àwọn agbèrò èyí tí ó ṣẹ̀ dé ló kọ́kọ́ sáré wá pàdé wa. kí àwọn ti gbẹrù lórí wa wọ́n ti ń sáré gbé wọn jù sínú ọkọ̀ wọn. àwọn agbèrò ọkọ̀ kejì náà ti sáré gba àpò lọ́wọ́ ẹ̀gbọ́n àgbà. ẹ̀gbọ́n tètè mọ̀ pé wọ́n yìí ṣe ara kan náà. ọ̀rọ̀ ọ̀hún ó wá fẹ́ dìjà. ẹni ó gba àpò ìfà lọ́wọ́ òun lẹ̀gbọ́n tẹ̀lé. àwa náà tẹ̀lé ẹni ó gbẹrù lórí wa. àwọn ọlọ́kọ̀ méjèèjì wọ́n máa ń jà lérí wa. wọ́n fẹ́ lura wọn. wọ́n fẹ́ jà. ntọ́yanjú ọ̀rọ̀ náà ò ju pé ibi tí wọ́n ní kí ẹ̀gbọ́n Àkànmú jókòó sí ó ti há jù. kò tí ẹ lè ráyè nàṣẹ dáadáa bí ti wù ọmọ kò lè ráyè nàṣẹ. ọlọ́kọ̀ kejì sọ pé kí wọ́n wá jókòó sí iwájú ọkọ̀. kíá ó ní ẹ̀gbọ́n ló gba àpò lọ́wọ́ ọlọ́kọ̀ tó ti kún tán ó sì lọ jókòó síwájú ọkọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ dé. ó tó 30 ìṣẹ́jú kí ọkọ̀ tó kún. Àkànmú ti jókòó nínú ọkọ̀ ó ń sunkún ṣáá. àwa náà dúró sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ à ń dágbére fún un. nígbà ọ̀yá ṣá ọkọ̀ ṣí. adúró à ń wo ọkọ̀ náà à ń wo lọ títí tí èyí sí kọ̀rọ̀. Àkànmú ṣe bẹ́ẹ̀
ọba tiẹ̀ lọ. àkókò àti lọ tèmi náà ń sún mi tílé. Àyọ̀ká ẹ̀gbọ́n mi ń tọ́jú mi dáadáa. ojoojúmọ́ là ń ṣírò iye ọjọ́ tó kù tí wọ́n lọ. bílẹ̀ bá tún mọ́ Àyọ̀ká ò ní níwòye ọjọ́ 15 èmi náà ní mo ti wà nílé. níwòye ọjọ́ 10 ni wọ́n ti délé. níwòye ọ̀la àní ọmọ sọmọ. bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ń gbọ́ ọjọ́ kù sí dẹ̀dẹ̀ ń wọ́n fẹ́ lọ mọ́. ń gbọ́ ọjọ́ kù dẹ̀dẹ̀ lóòótọ́ ń wọ́n fẹ́ lọ mọ́. mo tiẹ̀ dábàá wípé kí wọ́n jẹ́ kémi náà máa lọ sí Kèrèkú. ṣùgbọ́n bàbá mi ó tún dá mi lọ́kàn lé pé ìyá àgbàṣẹ́ kò ní jẹ́ kí n màlá. ìyá àgbò ní jẹ́ màlá kí n fọkàn balẹ̀ yóò máa tọ́jú mi dáadáa. ọkàn ìyá mi náà kọ́kọ́ fẹ́ ṣí ṣùgbọ́n ó tún sọ pé tìyá àgbà ń lòún wò. àwọn arúgbó máa ń tọ́jú ọmọ dáadáa. ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun ò lè jẹ́ kí àwọn àbejì kí wọ́n lọ kọ́ mi ní ìwàkuwà. ọ̀rọ̀ náà wàá dùn lọ́jọ́ tó kù ọ̀la tí wọ́n lọ. ìyá mi ti di ẹrù mi tán. èmi àti Iyọ̀ọ́lá àti Dọlápọ̀ àwa jókòó ta à ń sọ̀rọ̀. a sọ̀rọ̀ títí gbogbo ilé fi sùn. ńgbà tó yá Dọlápọ̀ ń tó ògbé ó lọ sùn tiẹ̀. èmi àti Iyọ̀ọ́lá tún jókòó à ń sọ̀rọ̀. à ń sọ oríṣiríṣi ìròyìn tá a ti gbọ́ nípa ilé ẹ̀kọ́ Kèrèkú àti ti Agodi. wọ́n ní àwọn tíṣà Ìkèrèkú a máa fi ẹ̀rù kọ́ wọ́n máa fi ẹ̀rù kọ́ wọ́n máa fi lu ara wọn. wọ́n ní ọ̀gá Agodi ọ̀gá ilé ẹ̀kọ́ Agodi wọ́n lòun lé ń tiẹ̀ líle tiẹ̀ ojú ti èṣù lọ. kódà wọ́n tiẹ̀ ní ó ti na ọmọ kan ní 96 rí. nítorí kíni wọ́n nítorí pé ó jalè. Iyọ̀ọ́lá ní kò sí ẹni ó lè nà mí lẹ́gbàá o ẹgbàá tó tó bẹ́ẹ̀ yẹn o láti dábẹ̀rú kí ló dé ọ̀fẹ́ pa mí ni ó jọ lè jíjà lọ ni. ó wá rẹ́rìn gbáà mo ní ẹ̀ṣẹ̀ wo ló tó ju olè jíjà lọ o. Iyọ̀ọ́lá ní ṣé mo pààyàn ni. mo wá dá lóhùn mo ní òótọ́ tiẹ̀ sì wá ní bó bá jẹ́ pé èèyàn pupa ni ikú ní ìyá rẹ̀. Iyọ̀ọ́lá ní tí ó dùn mọ́ òun nínú díẹ̀ ni wípé Ìkèrèkú ó ní àyàbí ẹ̀yìn náà máa lọ. ó ní àwọn ò fojú ọmọ Ìkèrèkú àwọn ò fi rí nǹkan àwọn ò fojú wọn rí màbo. àti pé olùkọ́ tó bá lè mọ́ àwọn yóò mọ̀ gbádùn ara rẹ̀ o. wọ́n á ní èmi náà gbọ́ pé ọ̀gá ilé ẹ̀kọ́ Ìkèrèkú náà òun náà na díẹ̀ nínú ẹgbàá. àwọn tí ń lọ síbẹ̀ sọ pé bó bá fẹ́ náyàn lẹ́gbàá 6 olúwa rẹ̀ ò gbọ́dọ̀ fọwọ́ ra bẹ̀. bó bá sì nà ní ẹgbàá 3 tọ́kẹ́gbàá 3 bọ̀ nídìí tó bá fọwọ́ ra bẹ̀ lẹ́ẹ̀kan yóò tún bẹ̀rẹ̀ lákọ̀tún ni. bó bá sì wá sọ pé kó o fọwọ́ fa ìdí rẹ̀ tó o bá fà dán kó o fà dán dáadáa yóò kọ́ mọ́ fi ẹgbàá nà lẹ́yìn náà pàpàpà títí ó fi fa ìdí tá a wí ìdán dáadáa. àwa máa sọ wípé iná nìyẹn o ìyẹn ni pé ènì lásán òun ni tẹ̀yìn tó nà wọ́n yẹn. ibi àti wá ń sọ̀rọ̀ báyìí ṣá ni ìyá mi ti yọjú sí wa tó sì sọ wípé ká lọ sùn kíá. ó ní ó yẹ kémi tí mò ń lọ sílé lọ́la kí n tètè sùn. àwọlé sùn lóòótọ́ ṣùgbọ́n òun ló la ìjà àwa àti ọ̀rọ̀ sísọ. ọkàn mi dàrú gan láàárọ̀ ọjọ́ kejì.
ọjọ́ pé tí mo ń láti lọ bó ṣogún ọdún Àlàmísì òkú ọ̀la mo ti di gbogbo ẹrù mi látàní. Hello my people, let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Bàbá mi pè mí ó bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi àlàyé fún mi bó ti yẹ kí n máa ṣe sí ìyá àgbà, irú ibi tó yẹ àti ibi tí ò yẹ kí n máa lọ, kí n máa wọ̀nà dáadáa kí n tó fu títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà sọ̀rọ̀ tán ó wá rán mi sí ìyá àgbà, ó súre fún mi, ó mú àdá rẹ̀ ó gboko lọ. mo ń wo bàbá mi bó ti ń lọ, mo sì ń fojú inú wo oko tí ń lọ náà. mo ń wojú poro tí mo ti máa ń sáré, mo ń wo àwọn àbẹ́pẹ tí mo máa ń ká jẹ, mo rántí àgbáyùn tí mo máa ń fi mu òrombó, mo sì wá rántí odò abẹ́ àpáta tá a máa ń pọ́n mu, mo rántí ìdí àbà tá a ti máa ń sun iṣu jẹ. ẹkún gbọ̀n mí, kò sírú eléyìí nígboro, n ò lè jẹun dáadáa, ojú ń ro mí gan ni. Àyọ̀ká ẹ̀gbọ́n mi ó ti ń sunkún ni. A fẹ́ràn ara wa, a fẹ́ràn ara wa. Láti ìgbà tá a ti fi ọlọ́pàá gbà padà ni ọ̀rẹ́ wa tún ti pọ̀ sí i. Bóyá òun ló fi máa fi ọkùnrin náà mọ́ títí. Bí mo ti á fẹ́ máa lọ, ìyá mi bẹ̀rẹ̀ sí kì mí. Ìlọ́kọ ọmọ àrélù òun sì lókè ilé wa. Ìyá mi ní ìlọ́kọ ọmọ àrélù ẹrú mi sá, ọmọ àjọba ló lélẹ̀, tẹ̀tú ọ̀jọba lóhùn ẹ̀rọ, àtàndáàró ọmọ onídà mímú tó fi bá ẹ̀ lórí. ẹrú mi sá, ó ní ká wá ẹni eré kápá fọ́ba, ẹni eré kọ̀ wọn ò jáde, ìdá kọ̀ wọn ò wakọ̀, ìdá wakọ̀ tán ẹni eré wọlé dé. ọmọ orí ni wọ́n gbà wọn ò fowó, ohun tí mo bá wá ó jowó lọ. onílọ̀kọ́ napána sẹ́lẹ̀, ó ní orí la ti ń kú ni tàbẹ́sẹ̀ ni, ọ̀tún lọ̀kọ́ ti mú dà, wọ́n bá ti mú dà wọ́n á délé, òsì lọ̀kọ́ ti mú dà wọ́n á dẹ̀rọ̀, agbedegbede ìlọ̀kọ́ ti mú dà á dìbọn ọmọ lórí, ọyàn gandan ọba ọmọ lórí ikú gbèrègede. òru bàbá rẹ ti bá wọn nájà ọlọ̀tẹ̀, ṣẹ́wéṣẹ́wé ìlọ̀kọ́ ẹ mọ̀mọ̀ ṣẹ́ṣìgò, ṣẹ́giṣẹ́gi ìlọ̀kọ́ ẹ mọ̀mọ̀ ṣẹ́ṣìgò, ṣìgò lè wọ́ òun lè wà lọ́kọ́ máa rélù, ẹrú mi sọ ọmọ àjọba lólele, ọmọ mẹ́ta ń yábí ó bólúgbọ́n ní gbọ́n ni lọ́n wájú ọba, ọba rẹ̀sà àjèjì àrẹ̀sà àjèjì ojú tì lálọ́, ọmọ ọba rí ọlá onísàlẹ̀ bọ̀ lẹ́yìn, ọ̀pá onílọ̀kọ́ fà lọ́wọ́, ọyàn gandan ọba mọ lórí ikú pérégedé. bí ìyá mi ti wá ń kí mi yìí, orí mi wú gidi, mo bẹ̀rẹ̀ sí sunkún, mo bẹ̀rẹ̀ sí sunkún. ohùn ìyá mi náà ń gbọ̀n, ó sì tún ń kì mí lọ. oríkì yìí òun ìyá mi ń kì lọ́wọ́ tí mo gbẹ́rù ọ̀dọ̀ náà kéré kú. Dọ́lápọ̀ bá ń gbé ẹrù mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, Àyọ̀ká àtàwọn ọmọdé mi wọ́n tẹ̀lé mi. Ìyọ̀lá rọra ń bọ̀ lẹ́yìn bí ẹni tí ọ̀fọ̀ ṣẹ̀. kò pẹ́ tí ìyá mi, Àyọ̀ká àtúgbọ́n yòókù fi padà, ó wá kó àwa mẹ́ta. Dọ́lápọ̀ tó bá mi rẹrù mi, Ìyọ̀lá tí ò sọ̀rọ̀ tààrà mọ́, àti èmi tí ń sìn lọ tójú ń ro. ńgbà dékèrè kú
kò sọ́kọ̀ ńlẹ̀ àjókòó sí abẹ́ búkà kan à ń sọ̀rọ̀ a sọ nípa bí a ṣe máa kọ lẹ́tà sí ara wa. ibi a ti ń sọ̀rọ̀ òun lọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ń ti àárín ìlú òkèrè kú bọ̀. Hillman òun lorúkọ ọkọ̀ náà. tí bàbá kan tí ó ń jẹ́ Adéyẹlé bàbá tí ń jẹ́ Adéyẹlé tó ní bẹ́ẹ̀ ni bàbá tí ń jẹ́ Adéyẹlé òun ló lọkọ̀ ọ̀hún. ọ̀rẹ́ bàbá mi ni ṣùgbọ́n ó ti pẹ́ tá a ti rí i. ọ̀gá abi iṣẹ́ ìjọba kan ní Oníbàdàn ọ̀rá ń yọ ọ̀bọ̀ ni kì í sáré ń tiẹ̀ bí oníkẹ̀kẹ́ bá múra yóò ṣáájú mọ́tò Adéyẹlé bí bá lọ kì í wọ̀ tún kì í wò sí iwájú ni máa ń ranjú mọ́ yóò sì fi ọwọ́ méjèèjì wà mọ́ kàtà ọkọ̀ bádìí ẹ̀ lásán bá kọjá Adéyẹlé yóò fọ́n fèrè pẹ́ títí péyàn bá kí kò ní dúró bẹ́ẹ̀ ni ò ní juwọ́ kò tẹ̀ ní wọ́dọ̀ olú ẹ̀ yóò sọ̀rọ̀ àmọ́ ẹ̀yọ́ ló ń tiẹ̀ ni yóò sì mọ̀ wípé ẹ má bínú o òun ẹlẹgẹ́ mọ̀ ń wà o ẹ má bínú o a lè dúró lójijì o. bó ti dé ọ̀dọ̀ wa a bẹ̀rẹ̀ sí kí ipe bóyá ó lè gbé mi dé Ìbàdàn bàbá ò jẹ́ ọ̀dọ̀ wa kó wọ́dọ̀ wa ọkàn ránjú mọ́ wájú ni ó wà kàtàmọ́yà kankan kò pẹ́ púpọ̀ ní ọkọ̀ akérò kan dé tẹ́lẹ̀dá làṣẹ òní ọkọ̀ sí la tẹ́lẹ̀dá làṣẹ dé kí á lókun nítorí pé èrò pọ̀ tí wọ́n ń dúró de ọkọ̀ wọ́n yà sáré jókòó sí ẹ̀gbẹ́ kan níbi tí wọ́n ti mọ aráyè yọjú sí Dọlápọ̀ àti Yọlá à ń sọ̀rọ̀ à ń dágbére fúnra wa ọkọ̀ sí omi bọ́ lójú mi Yọlá àti Dọlápọ̀ wọ́n dúró wọ́n juwọ́ bá a ti ń lọ ọkọ̀ náà tún déédéé dúró lójijì awakọ̀ ó ń kí ẹnìkan Yọlá àti Dọlápọ̀ tún sáré bọ̀ láti wá kí mi ó kù díẹ̀ kí wọ́n dọ́dọ̀ mi ọkọ̀ tún ṣí ó tún wọ́n juwọ́ títí àfi rárá wa mọ́ ó wá kèmí nìkan mo bẹ̀rẹ̀ sí ronú mo rántí gbogbo ayé tá a ti jọ jẹ sẹ́yìn mo rántí aré òṣùpá alálẹ́ mo rántí ìgbẹ́ dídẹ́ ń gbẹ̀rùn mo rántí ilé wa mo rántí àwọn olùkọ́ wa mo rántí Ejíníkẹ́ mo rántí Arísáyà mo rántí gbogbo àwọn ọmọ kíláàsì wa ayé ìgboro ò lè dàbí ìtókò a lè ráyè dẹ̀gẹ̀rẹ̀ mọ́ bí tí wù ọmọ a lè ráyè dẹ̀gẹ̀rẹ̀ mọ́ a lè ráyè pẹja nú omi kò síbi tá a ti lè dẹ̀bìtì fi pàgó mọ́ kò sí ibi tá a ti lè dẹ́sà ejò tàbí ká fi èéfín lé òkété nínú sàárẹ̀. Àkànmú ń bẹ lọ́hùn o Dọlápọ̀ ń bẹ lọ́hùn o Bọ̀dé ń bẹ lọ́hùn o Àyọ̀ká ń bẹ lọ́hùn o Iyọ̀lá ń bẹ lọ́hùn o ìjà tún lè kóra pọ̀ ṣeré bíi tàtijọ́ mọ́ bí ogún ọmọdé kì í ṣeré fógún ọdún. ẹ já máa fi àdàgbà rọ̀ síbi tí a bá ètò dé lálẹ́ tòní ibi ìwé parí sí rèé o bàbá pàdé níwòye ọ̀túnla àtúnjọ ṣe nǹkan míì tó tún yàtọ̀. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ tàgbà ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá.